Africa Content TV. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ bí mi ò bá tiẹ̀ kún fún àáfàá ti ṣéèkì dàbí ìwé tó lọ́tọ̀. La shabiha likibri. Bí mo ti ṣe owó tí mo ṣe tó lánàá kò yẹ kí n kó nùlù. Bẹ́ẹ̀ni àná lọ́jọ́ ọdún tèmi lọ́dọ̀ ni pé ogún ọdún àti ọdún méjì lórí Ìmámù Ọ̀fà. Allahu akibaru. Kí ló gbé mi kó nùlù ìfẹ́ ṣé làbí ìbùnú. La shabiha likibri. Bàbá onímọ̀ jẹ̀sí wọ́n sì kó máa ń fọ́ ọmọ wọn bí ma. Àfọ̀nlá ó yẹ ká náà wà ń bẹ̀ ìfẹ́ Sheikh Labib kóbù káàmì. Ṣíṣe Labibu ní tá a dá padà fún ọ kò jẹ́ ní kọ̀ọ̀kan lè jòkó síbi tó yẹ kó wà. Kam min akhin laka lam yalidi wa abuka. Ọ̀fẹ́ káì. Wa akhin abuka qad yajifuka. Sonil kirama. إني أردت إخاءهم وألم بأن أخا الحفاظ أخوك. Àwọn àfáà kúndùn kó fa. كم إخوة لك لم يلدك أبوهم وكأنما آباؤهم ولدوك وكأنما آباؤهم ولدوك. Bọ́lú tí ò bá ní dìjà ní kò bá bá tì máa jẹun lọ́wọ́ dákun máa kọ̀yìn sáwọn àfa. Oríire tí ìyá ìkó wá lónìí ẹni fẹ́ fi wó rà kó mọ̀ ṣeéṣe. Láì tẹ́ ń wò lọ́wọ́ yìí kódà lómi lè mú lórí igbá tí ò ní rí ara. Pátápátá kọ́kọ́ owó fàkọ́ fẹ́ pèmí sí wá síbí ìbá ara yìí kọ́. Ń tó mẹ́rin wọ̀lú òrẹ́rìn. Ṣé o Labibu ló tóbi? Dákun yí àga rẹ kí wọn náà kọ́ gba tiẹ̀ sára lónìí. Káwọn min akhin laka lam yalidi wa abuka. Mo sì kí ẹ̀yin ọmọ lóòkú náà tí ẹ̀ta náà jẹ́ sọ ìfànù. Ẹja sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ sí ní tí ó fi àṣẹ mọ́láyè. Ó yẹ ká béèrè tó jẹ́ sọ báwọn. Ẹlòmíì ìran wọn fẹ́ àfáà báyìí wọn wà gbógun tí ọ̀lẹ́ntà náà fà yóò mọ̀ gbowó náà rẹ ni kí ni tiẹ̀ mo láti bu wọn ní ti ń ṣẹ̀jẹ̀. Wọ́n wà gbógun tí irú òní àwọn amáyàtọ̀ láàrin àwọn ẹni ẹ̀kọ́ àtẹni Ọlọ́run. Ṣé ẹ mọ̀ pé ìrántí ẹ bá fẹ́ àfáà níbẹ̀ tẹ bá ràn ọlọ́mọ oṣù tí ògbógun jẹ tó fẹ́ àfáà ọmọ àlìjẹ́nà ni ẹ́. N táwọn yẹn éèjì ni kí wọ́n fẹ́ wa àwa sì náà máa kéwú mẹ́kẹ́ tó sì. Àìsàn lò sí òsìkò sún alẹ́ di kéwú tí o gbọ́ bá yà sí ibi ẹ̀yà sí ìta ní òtún ayé sí gbogbo ayé òwò náà. Kí n sọ̀rọ̀. Káwọn min akhin laka lam yalidi wa abuka. Ìyá Zulfa ẹ jẹ́ ń pè bíi tíá ẹ̀yin lẹ́ ń pè ní sílífà àwọn gbọ́dọ̀ sọ yìí fi kọ̀ ni wá gbogbo àfáà tó jòkó mi authority ni wọ́n tábà ìpè bẹ́ẹ̀ kó penalize wa ya èwo lẹ wá tó ń sọ o. Káwọn min akhin laka ẹ̀yin ni ẹjọ́ wa àwọn ò lè jọ yín níbi ká pé ó kọ. lam yalidi wa abuka. Ẹ dákun ẹ jẹ́ ń pa ewu fọlọ́ọ̀bẹ̀ yìí. Ẹ dákun òní ṣé o Labibu tí wọ́n kọ́ ábítà ọmọ náà kú ti faramọ́ tó tó bá faramọ́ àní wá àwọn òlẹ̀kùn ká lọ fi la yẹn lẹ́kẹ̀jì wọ́n kú yàn lábẹ́ lọ́wọ́. Káwọn ní wọn ò kọ́pẹ́rẹ́tì kálukú pàfọ́ àti ẹ̀rẹ̀ yín náà pè tí. Àwọn orí wọn pé níran wọn wọ́n gbà yín lọ́kọ̀ gbogbo wọn.
ọkọ mọ̀lẹ́bí. كم من أخ لك لم يلده أبوك. èmi ò máa ti máa ṣèràn mí tọmọ wọn fẹ́ àbá àjẹyàn lódì orí yóò gbogbo ara pé. kí ló bàjẹ́ lára wa àwọn ọmọ akéwọ́n má kéétì sẹ́. níjọ́ tí kan náà wà náà mi kú mi báyìí náà ni ó wá jẹ ọfà wọn ní ní gbé mọ́tò lọ láti ilé wa àáfàá tó tẹ̀lé mi sì lé ní 500 èmi náà wá rìn àwọn wò pé bó ní lọ bó ní lọlé àná mi ni wọn ní ká ké Kùránì nìkan mú ní ẹgbà kọ̀ọ̀kan ẹkẹlẹ ẹmẹwàá ẹmẹwàá ìyá ń gba Kùránì tó lé ní 500 sẹjọ ọba kú sí tí ó ké fún ọ nù. كم من أخ لك. ẹ wá bí ọmọ rẹgẹdẹ lóbi ẹ yọ sàká abẹ kẹwàá yìí tí ó fẹ́ àfà tòlùjọ tí pé kò bá dé kó lè rà ń kalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. لم يلده أبوك. dákun àfà mi ti ń kọ́bà wa ìdákun sọ́wọ́ àgàdì ẹ̀kọ́ jòkó díẹ̀ torí ọmọ náà kú ọrùn tí ń ro ọdún onígun tí ò sẹ́yìn báyìí. وأخي أبوك وأخ أبوه أبوك قد يجفوك. mo kí ẹ̀yin àfáà wa ní phase 1 phase 2 àyẹ̀wẹ̀kọ́ ẹ̀yin ìmáàmù wa níjọ́ tí sẹ́gun sòkú yẹ èmi ìlàjọ wà ń bẹ̀ abẹ́ ìwà ni mo sáà ti wojú pé wà ń bẹ̀. وأخ أبوه أبوك قد يجفوك. òórùn jọ́nà sí irun lára yín lòní. كم من أخ لك àbí sọ mílíọ̀nù tí ẹ pa ni. لم يلده أبوك. èmi náà sàmú gbà kalẹ̀. وأخ أبوه أبوك قد يجفوك. àwọn èèyàn Yorùbá níbi dáadáa. وأخ أبوه أبوك قد يجفوك. mo kí bàbá wa Al-Khalili onímọ̀jẹ̀sí àáfà ńlá bọ́mọ kí ó bá máa wù yóò jókòó àáfà rẹ̀ torí pé kí ni àáfà ó bọ́ àwọ̀ kalẹ̀ sí dákó tó lọ. bàbá bá ńlá ti sọ̀kalẹ̀ fún yín bó lọ wí jèrè. صافي الكرام إن أردت إخاءهم. torí pé ẹ represent wọn dáadáa ẹ̀yin sọmọ kéwú tí máa dáràn wálé mo kí yín púpọ̀ صافي الكرام àfọ onímọ̀ púpọ̀ إن أردت إخاءهم. bí kéwú bá dá yẹn lójú ọgbẹ́ bọ́ọ̀dù ta ọmọ sí rọ́ọ̀bù ó kàn gbọ́ nídìí látòrí fóònù bá náà ni. واعلم بأن ẹ wá jókòó ẹ̀yin jẹ́ gbajúmọ̀. أخا الحفاظ أخوك. àbúrò bàṣọ. واعلم àtọ̀rẹ́ rẹ̀ àwọn dà. بأن ẹ bọ̀ níyà yín. أخا الحفاظ أخوك. torí pé president yẹn ní gbogbo àgbáyé ló jókòó yìí àmì ìrù mi ló bó lọ wí jèrè. كم إخوة لك ẹ lálùbáríkà. لم يلدك أبوهم bẹ́ẹ̀ ni. وكأنما آباؤهم ولدوك. mo kí ọmọ onímọ̀jẹ̀sí. وكأنما ẹ ti kó dáadáa. آباؤهم ولدوك. mo kí Sheikh Abdulsami White. bó lọ wí. صافي الكرام Sheikh Labib sílẹ̀ ò dágun. أردت إخاءهم. mo lè túlẹ̀ díẹ̀. وألم بأن mo wá kí àáfàá mi صافي الكرام إن أردت إخاءهم. mo ìdákun bá ń kéwú dáadáa. وألم بأن أخا الحفاظ أخوك.
mo kí àfa mi ọmọ sheikh wa sultan Allahu Akbar. sheikh sultan Kamaluddin Habibullahi Musa Al-Adabi. صافي الكرام bàbá ṣé mo lè ṣe wá sí bí o. إني أرادت إخاءه واعلم بأن أخا الحفاظ أخوك. àwọn ẹ̀jẹ̀ adájí àgbà gẹ́gẹ́ nù. صافي الكرام jẹ́jù kó jẹ́jẹ́ tẹ́bárẹ̀ ní ṣe làwùlàwù kò dáa fúnra wọn rí ni. jàmá kéwù àtọwọ́ àtọ́lá a máa jẹ́ àjòjì ibi tí o bá ti yẹ ẹnìkan rí ẹni ó kọ́ yẹ ó balẹ̀ jẹ́. ẹ wà mọ̀ kí àjòjì ni kò dáa fún wa rí níbi ẹ ti bì í. ẹ sì ní ó má ṣe bí wèrè náà tó bì í. ọlá kan fòmọ́ ni àfòmọ́ lọ́la kì í sọ ọmọ ẹ̀gbìn ẹ̀ lọ́nìí. صافي الكرام إن أرادت إخاءه. bẹ́ẹ̀ bá lè fẹ́ jòkó lé lórí bí àgbà torí tá a fi ń ṣe déèyàn lónìí ilé yìí mú. الله وألم بأن bá tiẹ̀ wá ní bíbí ńkọ́ kò kú mi tẹ́ ti sọ adéèyàn. أخا الحفاظ أخوك. mo kẹ́yìn tẹ́ ẹ jẹ́ bíbí ni ó wúlò níbi tí ẹ ti bí mi. وألم bẹ́ẹ̀ bá mú nǹkan tí ò lẹ́ni kọ́ ní kéwù lè máa mú ni ó jẹ́. lè máa mú ni wọ́n kàn máa dégbà fún káàkiri àdúgbò ní àlàáfíà wọ́n máa fàgbà ni wọ́n máa dégbà wàsówàsó fún un kò ní bẹ́ẹ̀ débi àlùbáríkà torí kò sí tí ó fi lo kò sí tí ó fi lo ààyè ẹ̀sìn tí ẹ jẹ́ ráyè bàbá mi lò. صافي الكرام إن أرادت إخاءه. onímọ̀ jẹ̀sí. واعلم بأن أخا الحفاظ أخوك. gbogbo yẹn fọwọ́ mò ń kí lọ bá náà àfọwọ́ nífọ̀ àbí. aládìgún alkhalifa fakarul alami alfalahi mokin ṣé o bá di madibo bó lọ wí. صافي الكرام ó kí ọmọ mi Rukaya إن أرادت إخاءها. ọ̀nà àlùbáríkà. واعلم بأن jẹ́ìṣ. أخا الحفاظ أخوك. bẹ́ńsárì ṣé ẹ lọ ẹ bá ń kí àfa àlàńre ẹ bá ń kí àfa àlàyínká. كم إخوة لك. èmi àgbàjì ẹ bá lèmi ń ṣàgbàjì kó tú dànù. ìmáàmù Akibu lágbàjì yàtọ̀ bí ìmáàmù Akibu tẹ̀ ń wò pẹ̀lú bàbá mi ìyá kan bá kan ló bí ẹ̀. كم إخوة لك لم يلدك أبوهم. bàbá mi náà Abdulrahman Al-Imam mẹ́mọ̀ ẹlẹ́kẹ̀ tàfúlù ọ̀fà àgbàjì sàárè wọn wà. وكأنما ẹ wá kí ọmọ ìyá wọn ni lágbàjì náà wá kí hàn kò sí mọ́tò ń dọ́nà ìbẹ̀lẹ̀ mi wọ́n bọ́ sí kò sí mọ́tò ìwọ́n ẹ̀ síbà náà bẹ́ẹ̀ náà ni wọ́n sí. وكأنما آباؤهم ولدوك. ẹ̀sùn wọn lè mi ń ṣàgbàjì sálà jẹ́ àgbà sí ilé àgbàjì ni bí wọn ní ilé ara àgbàjì wọ́n fọlé máa lọ bẹ̀rẹ̀ ni ọmọ àgbàjì làlájì àgbà. كم من أخ لك lẹ́fi jẹ́lé ara àgbàjì. لم يلدك أبوهم. bẹ́ẹ̀ bá sì la ẹ̀jẹ̀ mi kalẹ̀ yóò kọ́ alájí àgbà. وكأنما آباؤهم ولدوك. ọ̀rọ̀ pọ̀ lónìí àmẹ́jẹ kí bọ́ra wọn. وكأنما آباؤهم ولدوك. ojúgbà wa àfa tá a dojú ti àfa ẹgbẹ́ wa bá àfọ ò bá kún bí lónìí làbíbò jíṣẹ́ láàrin wa nù. الله. ó yẹ ká pọ̀ níbi káfẹ́ máa rọ̀ bí òjò láti sánmà. ẹ tó fi tiẹ̀ lẹ̀ tí ń gbọ́ ti aká. ká fọjọ́ kan lẹ̀ ká má gbọ́ tiẹ̀ náà kò sí payback má láyé nù. كم من أخ لك
mo kí àmírù mi Al-Imam Muhyiddin Islamic Foundation gbogbo àgbáyé àmírù mi lẹ́nu orókè orí àwọn ni àmírù mi àwọn tó wà ní ààrẹ ọba jírò fọlọ́fà ẹ̀jẹ̀kọ́ oyè pọ̀ kí lẹ̀ ń sọ yìí primbest. Lam yalidka abuhuma. Small but mighty. Ka'annama. Petro gbogbo PFC lágbàáyé afẹ́ commission kìíní kan ní Ọ̀fà níjọ́ Àràfá tí hàn ni wọ́n kọ́ kalẹ̀ sí Ọ̀fà kò tí ì sí ní state wa lẹ́yìn tẹ́ ń wò mí kẹ́ máa pa lọ́jọ́ rà yóò yí ọlọ́tọ̀ bá dán wò. Wa ka'annama abahu waladuka. ẹni ìdòkó tẹ̀ ń wò ìgbẹ́ tí ò lè kúrò bẹ́ẹ̀ tẹ́ mọ́lẹ̀ yóò ti rò. Wa ka'annama mo kẹ́ ń yẹ ọlọ́gbàjì. abahu waladuka. mo kí epo àtẹ̀lé ọmọ àgbàjì oníbàjẹ́. Àmín. bó o lọ wí. Kam ikhwatin laka. sọ ọmọ lóògùn ti set. Lam yalidka abuhuma. wọ́n ní kọ́ bá ṣe máa pààyàn lé wákí Sheikh Labib ìjọba government trouble shooter. bí wọ́n bá ń bọ̀ lọ́ọ̀kan Labib ní trouble shooter lẹ́ ń wò. Ka'annama èmi lẹ́ ń wò. abahu waladuka. Wa ka'annama ó pọ̀ ń bẹ̀. abahu waladuka. àwọn ọ̀rẹ́ ànábì ti lọ ilé ẹ̀dùn tí ì dé. mo fẹ́ tú orin tó ń ké nípa. Káwọn mi ni àkínlẹ́kà. jama olùwà tí ọmọ tí ń jọmọ ìyá ọmọ lónìí. Kàmí ni àkínlẹ́kà. àmọ́ ẹni tó jẹ́ pọ̀ ọmọ ìyá rẹ ni. Lam yalidka abuka. Lam yalidihu abuka. bàbá rẹ sì kí ó bí o yóò sì wúlò jẹrẹtẹ bí wọ rẹ lọ. Allah. Wa akhin abuhu. Abuka kọ́dí àjìfúkà. ó sì ní ọmọ ìyá mi ọmọ bàbá mi ọmọ pé blood mi ni àmọ́ yóò máa sáré kọ́kú. Allah. ó fẹ́ kí farabalẹ̀ fún mi ni àárín àwa àfáà ni mo wà. Wa akhin abuhu. Abuka kọ́dí àjìfúkà. banki Sheikh Shamsuddin akalogo banki oranda. Sọ́fì kìrámà ìní àròdìtà ìkọ́ àhán. jẹ́mọ̀ túkẹ́ ọ̀yánu pọ̀ ó kú ẹsẹ̀ kan tí ì tí ì tú. Wa akhin abuhu. Abuka kọ́dí àjìfúkà. bàbá onímọ̀jẹ̀sí kọ́tù lè mọ ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ àfàmì káì àbámọ̀ ìyá rẹ gangan fi dáadáa rẹ hàn. ẹ̀dọ́kẹ̀yìn tí ẹ pè mí èyí wọn ó pọ̀ ń fẹ́ràn rẹ fi dáadáa rẹ hàn ṣùgbọ́n wọ́n fi hàn tán kẹ̀kẹ́ níbi ìsibí igi tó wà lọ́ọ̀kan èmi mo ní gbogbo rẹ inú ọkọ ni ò ti ní kí ọmọ ọ̀tún ẹ̀kọ́ mú ọlọ́tẹ̀ lọ́bí ntí nǹkan sí ọ̀nù. kan ló jí àrò kọ́ ya létí ìṣe tiẹ̀ pé o tí ì fẹ́ sọ gbogbo èèyàn èyí tí ń kọ́ lọ́wọ́ ni. bàbá yóò kàn ní lásìkò yìí yóò máa lágùn nínú AC wàhálà dénú. mo rò pé ẹ fẹ́ sọ̀rọ̀ níbí ni. torí sọ̀rọ̀sọ̀rọ̀ mo tẹ̀lé wá. Abuka kọ́dí àjìfúkà. Wa akhin. Yukasu limaru bilimari ìdá máa hùwà máa ṣá òfẹ́ tún yìí. Yukasu limari bilimari ìdá máa hùwà máa ṣá o.
olórí ibú yìí sọ̀rọ̀ olórí nípa ẹgbẹ́ ẹlẹ́yẹ wọ́n tọ̀ àìmọye Atik ẹ̀gbọ́n kan àwọn traveller àbí ẹ̀kọ́ àbí ń gbani. wàlá tasahab akhali jahali wa iyaka wa iyahu. mo fẹ́ kí wọ́n jókòó torí àti ìdébi ọ̀rọ̀ ọmọ náà kú gẹ́gẹ́. fàkàmì jahili. àmọ́ torí yín òun tètè lọ bí ọ̀rọ̀ ọmọ náà kú. halima hina akhau. tún ẹsẹ̀ kejì sí ń bọ̀. wa akhi abuhu abuka qad yajifuka. jama kì í ṣe bí a ti kéwù nìkan lọ́mọ ìyá wa ẹsẹ̀ mistake tó pọ̀ àmọ́ yẹn tí ẹjọ́ kílódé àfa kan náà yóò sì máa lé ejò sí ọ ẹlẹ́kẹ̀ẹ́ jòkó torí ọlọ́run níbi tí wọn bá ti rí ọ̀rẹ́ ibẹ̀ lọ́mọ ìyá rẹ wà àmì ṣe mistake wọ́n ti Abdullahi abikilọ wí ìyẹn máa wọ ọmọ ìyá lọ kódà bẹ́ẹ̀ sí ìlú kan náà nàìjíríà èèyàn ni máa jẹ́ tẹ̀yàn. wàláwó ya sahab wà mẹ́lẹ́gá yìí ilà àwọn tún sọ ìbàgọ́ wíyà. kò sí ti ń jẹ́ òmùgọ̀ tó bá ti bọ́ mùgọ̀ rìn ọtí gọ̀rùn. wà máa rúṣìdù ilà àwọn tún sọ ìbàmọ́ rọ́ṣàd. ìjọ tí mo lè sọ̀rọ̀. وما الرشد إلا أن تصاحب من رشد. وما الرشد إلا أن تصاحب من رشد. بولو يا مامي. وما الغي إلا أن تصاحب قويا. وما الرشد إلا أو تصاحب من رشد. ولو يصحب الإنسان إلا نظيره وإن لم يكون من قبيل ولا بلد. àdúrà yín náà ní í ṣe lọ́wọ́ apẹ́lógún kó lọ rí. وما الغي إلا أو. ẹ lọ nìyẹn ti bí bàbá. وما الغي إلا أن تصاحب قويا. وما الرشد إلا أن تصاحب من رشد. Mufti Sakoti Sẹ́tù. ولو يصح. sọ̀rọ̀ máa parí púpọ̀ báyìí òrùn àlùkìyámọ̀ níjọ pa wá. وما الرشد إلا. ẹjọ́ ẹjẹ́ ń farabalẹ̀ dáṣẹ́ òlàbíbù ló àti wo ọmọlóòkú. أن تصاحب من رشد. ẹyin tí Paso báwa mú yẹn lọ́rẹ̀ẹ́ ẹ tó jọ ọ́ ni ọmú lọ́rẹ̀ẹ́ ìwọ fẹ́ kọ́lé ọwọ́ lọ mú ẹni tí òsítà àti sunbi tó dáa lọ́rẹ̀ẹ́ kò ní jẹ́ ọkọ́ tiẹ̀ yọrí. tọ́ba náà jẹ́ máa búlọ́ọ̀kù bóyá ìwọ tàwọn ní kéde àárà lé tó bá yá ni ọ̀wá nínú ipá àtọ́jú kú bá. gbọ̀dọ̀dájọ́ tó kájọ ọ̀ lọ fọ̀rọ̀ lọ́wọ́ èrè yóò mú ọ lọ bí tọ́ọ̀tì náà tán lóòjọ́. ayé sì kí aláṣẹ ti kú sẹ́ àjọ ọdún kan ọwọ́ náà tán ní wákàtí méjì ẹni bo ni yóò mú lọ ọ̀dọ̀ yẹ àkàsúá obìnrin tó kékeré tó fọ́ ọkàn irun orí rẹ̀ lásán báyìí ọ̀sẹ̀ wíìlì ayé rẹ̀ fún un. ẹ̀yin àbá ẹ̀ jẹ́ jòkó jẹ́ àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ máa fẹ́ ẹ má sì nàbí ibùdó fọ́nà bí ègbò. ẹlòmíì nǹkan lòdì àdúgbò tẹ́ ń dégbà bíi 2,000 fún ó wá lọ sí àdúgbò kan lẹ́tì ní dákọ tó náà ti ń gbé kí wọ́n bá wọn bínú pé mo gbàdúgbò àwọn aládùúgbò aṣẹ́wó ọmọ ẹlẹ́sẹ̀ sọ́sọ́sọ́ bí ọyọ́ ọ̀nù sùn ìyìn lọ́wọ́ á mú lọ gbogbo wòlímọ̀
wọ́n kàn fi fẹ́ra lásán ni. ولو يصحب الإنسان ó wá lọ ọbẹ̀ lọ́mọ tó fẹ́ dirun tí odó Nàìjíríà tó lọ sí Ghana. èyí ló wá ìwọ tó ń gbowó ọlọ́mọbọlá kọ́lọ́ ń ṣe lọ́nà wá fẹ́fẹ́ bàdébí lága wá sílẹ̀ rẹ bí díẹ̀ sèta nílẹ̀ pé náà ti rẹ̀ lè èṣù kẹ́ lọ ń gbé káwọn. إلا نظيره وإن لم يكون من قبيل ولا بلد. tí ìkọ́lé yọrí obìnrin wa ní kó lọ gba apọ́tímẹ́ǹtì kan tó máa san 2 million lọ́dún bá a bá ra rẹ̀ bí ojú ti dẹ̀ ó bẹ̀rẹ̀ kọ́ dé ní tẹ̀. àwọn èèyàn kẹ́gbẹ́ bàbá wọn wá téèyàn kẹ́gbẹ́ rẹ̀ fi ráyé ṣe gbogbo ẹ̀sìn jalaba ká ẹlòmíì òní rò rí yóò jalaba kú ni kò ní di nǹkan mọ́lẹ̀. bàbá bí alẹ́ bá dé kò lè kú ọ̀sán mi ní tí mo fojú rẹ̀ rí. ولو يصحب الإنسان إلا نظيره. má bá yẹn sọ̀rẹ́ ẹ̀ tó bá jọ ni ọba sọ̀rẹ́. وإن لم kò ní يكن. wálé láti bá ṣe làbíbù sọ̀rẹ́. Very serious. Very very responsible, very humble, very kind. ìtẹ́ríba ti pọ̀ jù. ó tún máa ní abáyín níwájú ni bàbá wa lẹ jẹ́ ẹlòmíì ò tí ì tó orí èékánná tí kiri mẹ́kà ti dà láàmú. àfa ìsàsàlùbọ́ pẹrẹpẹ ẹgbẹ́ kàkẹ́ jòkó èmi jọ ń dààmú káàkiri ni èjìgbó. وإن لم يكون bí n bá tiẹ̀ ní ẹ jòkó ẹ tó sẹ̀sẹ̀ ìyàwó nù yín kẹ́yìn má máa ró. من قبيل ولا بلد. wá sí ya. وإن لم يكون ó sẹ̀ wọ sẹ́kùn jẹ́ ó sì ọ́ ní mu. من قبيل ولا بلد. wá sí ya ni. وإن لم يكون jàmá yóò bá débi dáadáa. من قبيل ولا بلد. wọ́n ní èmi ní jẹ́ ọmọ ènìyàn ẹ̀yin bàbá mi àfà àmì ìrù mi kí ni ń jẹ́ ọmọ ènìyàn kí n bẹ̀rẹ̀ wá sí níbẹ̀ o. ẹ̀yin tí ẹ wá gbọ́ níbi òkú ya Zulfa táwọn ọmọ wọn pè yín èmi ní jẹ́ ọmọ ènìyàn làbí bẹ́ẹ̀ tí wàá kí ni ń jẹ́ yìí èmi ní jẹ́ èmi gangan tí mo jòkó yìí èmi ní jẹ́ àbúrò Pasuma kí ni ń jọ rẹ̀ Ọ̀túnọlá Abdulhafiz ó yẹ kí n fẹ́ràn Abdulhafiz ẹni tí a bí mi lé Abdulhafiz ní jẹ́ bàbá kan ìyá kan wó lọ rí. وإن لم يكون من قبيل ولا بلد. ìwọ nìkan lọ gbọ́dọ̀ tí ìjòkó ìwọ ṣẹ̀ṣẹ̀ ríran kùn tiẹ̀ ni ọba ti bẹ̀rẹ̀ sí ní jòkó ní sẹ́fẹ̀ kó bọ́ọ̀lù nàró kẹ́jẹ̀rẹ́ ó yọ dáadáa oṣù kéré tiẹ̀ àti ìgbésẹ̀ kan fún ọkọjá kọ́mọ ní ti wá sí ọ̀rọ̀ tó jòkó ìwọ ti ṣiṣẹ́ kọjá ojú orí wọn. wọ́n sì tún dẹnu kò mí lọ́wọ́ ó sì mí bó lọ wí jèrè. وإن لم يكون God من قبيل ولا بلد. ọ̀rọ̀ yà wọ́n la bá wá èmi ní jẹ́ àtìk èmi ní jẹ́ ìyẹn láti fi lọ́dọ̀ àtìk ìmọ̀ ẹ̀gọ́ èmi ní jẹ́ mọ̀mú àfà àlìmọ́rùkù ọmọ ènìyàn yìí òrọ́fù bíi áhàlì yìí ayé ò lè mọ̀ ọ́ ṣùgbọ́n wọ́n máa tara àwọn tó ní ọ́ mọ̀ ọ́ àtàwọn tó ní bẹ́ẹ̀ tí wàá ní sìn ó yẹ kí wọ́n tara ìyàwó yín mọ̀ pé èèyàn gidi ni ó yẹ kí wọ́n tara ọmọ mi rí mi pé èèyàn ni mí sọ́ńgọ́ wá sí ẹ̀yìn ọmọ náà kú ó yẹ kí wọ́n tara ọ̀rẹ́ rẹ rí pé èèyàn ni ọ́ ó yẹ kí wọ́n tara mọ̀lẹ́bí rẹ rí pé èèyàn ni ọ́
ولو يصحب الإنسان. bí wọ́n ti jòkó lọ́ọ̀kan yìí tí wọ́n bá lè wo agbára tẹ̀lé mi ọ̀lẹ mi ni. ọmọ mi àbúrò mi jẹ́ ọmọ pé sún orí tí wọ́n bá ní kó sún orí inú mọ̀ bí mi lójú agbo ni PhD holder ni Dr. Kamal bó ṣe jòkó yìí ṣe doctor kìíní o doctor tó kàwé gbà á bẹ́ẹ̀ ni Dr. Kamaldeen Boyega Salman Hussein Imam gbogbo tẹ́ fi kò sójú wọn wọ́n ti ṣe PhD wọn gbogbo ajá ní system way tí wọn bá ti wá rí báyìí tí nǹkan kan agbádá pọ̀ ayé ò gbọdọ̀ kí mi kú sẹ́. ẹ̀kọ́jú síbí wọ́n ń pè ọ́ léèyàn gbogbo tó yí ọ̀pọ̀ wá ṣe é rí ọ̀ lálùbáríkà ilẹ̀ ni wọ́n sọ̀rọ̀ dákọ̀ obìnrin tí ń lọ tí ń bọ̀ ìmọ̀fà náà ìbíọ̀ máa pẹ́ kọ̀rọ̀ ilẹ̀ ti gbàlejò tó ju ọ̀nà báyìí. ولو يصحب الإنسان إلا نظيره. sọ́gbọ́n mo ní máa pẹ́ kọ̀rọ̀. وإن لم يكون من قبيل ولا بلد. ẹ kọjú sí mi ẹlẹ́ẹ̀kejì wà ní wáyé yìí ó yẹ kí wọ́n tara rẹ mọ bọ́ ṣe tó bí òbí rẹ ṣe tó ó yẹ kí wọ́n tara òbí rẹ mọ bọ́ ṣe tó ẹ̀yẹ wọn lè pe káre ẹ jòkó dáadáa bóbi yín ṣe tó àtàrà yín mọ́ lónìí ẹlòmẹ́sìn yá rẹ bí ajá. ẹnìmí àtìyàn rẹ bí ajá ẹ tún kékeré ìyá rẹ tó kú gan ní tí ń sẹ́pẹ̀ kó kú ọ̀dájú ọmọ ni. ẹjọ́ tí mo ní báyìí sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́. ولو يصحب الإنسان إلا kọ́kọ́ yẹn ní نظيره. ọ̀rẹ́ kọmíṣánná ọ̀rẹ́ mínísítà ọ̀rẹ́ gọ́fúnọ̀ kásọ̀rẹ́ wa ń ya lọ́rùn òun kí ò dáa fún ẹni tí ń bá nìláyé rẹ̀ ò dáa. bàbá childhood friend èèyàn ó máa ṣe kò máa ṣe ọgbọ́dọ̀ mí sí là ẹ̀yin lẹni wá báyìí sọ̀rọ̀. وإن لم يكون làbíbù ló mú mi wọ́de. من قبيل ولا بلد. jọ̀mọ́ ìyá rẹ̀ gbọ́n o ìyá rẹ̀ ò gbọ́n o bàbá rẹ̀ gbọ́n o lágídí o járí yóò tara rẹ̀ rí i pé ó bímọ tó yàn. gbogbo ọmọ tí wọn ò bá ti rí ọlá ẹ lára òbí rẹ yóò wọ ọdún kìámà. wọ́n sì ní gbajúmọ̀ ní ọ ìyá rẹ wá ń tọrọ báárà lóde. làbíbù lónìí máa sọ tí ń sọ yìí. àwọn náà ìdákẹ́ ẹnu wọn níbi òdodo. جب الواجبات إكرام أمي إن أمي أحق بالإكرام. ìjẹ́ èèyàn wa gbọ́dọ̀ hàn lára àwọn tí wọ́n bí a. حملتني. bàbá àwọn amáṣọ lómi ilé ìyá rẹ̀ nìkan ni òríra kò jẹ́ tí òbí mọ́ ronú. ثقلا ومن بعد حملي. wọ́n lọ sí gbajúmọ̀ ká ìyàwó ọ̀gbọ̀lé wọn wọ́n ní mọ̀ lọ́lé mọ́ jẹun kọ́ yóò di ètò rọ̀ ti rù jù orí ibú owó lọ ní. lọ́nà má jẹ̀wọ́n tí mo bọ́ lọ́nà dá ọlọ́mọdé wọn tara ìyàwó mi bú mi. èló ni ẹgbẹ́ rẹ kílẹ̀ ẹgbẹ́ rẹ fẹ́ wọ̀ jájọ tẹ̀ sí kí wọ́n lè rí i pé kéwù kò sọ́ọ̀sì nídìí ẹ̀. èyí àfa wa lòdì lóde wa gba ẹ̀ ń gba nọ́mbà àwọn ọmọ tó fáìn ẹ̀ bá tọ́jú sílé yín kó dáná ẹ̀ máa gba nọ́mbà òsì. àrùdọ̀ kí ni. ọgbà wòlímọ̀ ọ̀pá tó lé ní 2 million kọ́tì wọ́n ní ìwọ ìyá alẹ́ kéwù aṣọ oríṣi 5 ni wọ́n náà tún ara ìyàwó rẹ̀ ò ní fàánù ní yàrá níjọ́ tó bá fẹ́ ọmọ ẹgbẹ́ tiẹ̀ lọ́wọ́
yóò gbé tiẹ̀ wá a ní tàn bá yanjú rẹ̀ ta tún gbé lọ padà tí ó máa jẹ́ ìrora nínú ooru. ilé obìnrin ló gbọdọ̀ dáa ju ilé wa lọ torí bẹ́ẹ̀ là á ti ń sìn ibẹ̀ là á máa wọ̀ sí bí adìẹ yàrá obìnrin gbọdọ̀ dáa. ẹ wá ń wọ́n ọmọ lọ́wọ́ ọ̀fun wa rìn lórí sílì ń yọjú wò ẹ wá lé ẹbí ọmọ ń tọ́jú bọlé ẹ ń tẹ́ tójú ẹ̀sùn náà kọ́. أرضعتني إلى أواني فطامي. Ibi tí sẹ́yìn àbí mo ti yàn kọ́ la wà yìí tí wọ́n sì takọ́ mi wọ́n ti ń tẹ̀lé àfáàká kí ló burú mi kíyàwó àfọ̀ níláárí ẹ bá pé ògùnlé ìfẹ́ kíní kẹlẹ́ èdè mẹ́lẹ̀ ẹ má sọ tí ó mú ìwọ náà ọkàn bẹ́tẹ̀ ní pásọ̀ fáfá bẹ́ẹ̀ sẹ́ ń wọ̀n lóbi àfá ló wọ̀ kí wọ́n bá lọ. torí àmọ̀ pé jáde kìí àmọ̀ ọ̀rọ̀ àwọn òní sọ̀rọ̀ níbi tí a lọ lọ́mọ́. sọ́gun la fi hàn tí a náà ni àwọn tí a náà tọ̀lìyà wọ́n kọjá sátìmẹ́tì bó lọ wí jèrè. ورأتني في ظلمة الليل حتى. mo ní lẹ́kítọ́rà níyàwó tí lẹ́kítọ̀ ní federal polytechnic lọ́fà yàwó méjì ló wà federal polytechnic ṣiṣẹ́. تركت ibi tí mo rán wọn nílé ìwé. نومها لأجل منامي. إن أمي هي التي خلقتني. wọ́n ti sọ ilé ẹnu báyìí èmi ní wáká kí lóò níbi wá dọ́dọ̀ Khadija. bí yàrá fún abániláàrí wọn máa sọ ẹ̀yin tí ẹ̀rọ dáadáa rò áyì láyé tí náà fi dà. àmì jèrè. بعد ربي فصرت بعض الأنام. Labib ẹsìn wa ń rọ̀ bí ẹ̀kọ́ báyìí lónìí ẹ̀ jẹ́jẹ́ báyìí àṣẹlẹ̀ àná kápá yín. فلها الحمد. ẹgbẹ́ rí ìjọba wá sí wọn rẹ̀. بعد حمد إلهي. ọmọbìnrin mà dá obìnrin ààrẹ sí Labib lónìí. ولا شكر في مدى الأيام. tí ì bá ṣẹlẹ̀ àná Labib mo ti lọ bá yẹn ti bọ̀ nísìn pẹ̀lú wáàsí. فلها الحمد. sọ́jà sójoojí. بعد حمد إلهي. ẹ wo eré ọmọbìnrin ẹ wo yorí tá a kú ọkọ̀ nítorí ọmọbìnrin ẹ wo iye àná tó wá nítorí àyà tí wọ́n jòkó yìí gbogbo ilé ọkọ wọn ló kún bí lónìí ilé yìí ò ní gbóná mọ́ yín. ولا شكر ẹ̀yin ọmọ náà kú ẹ̀ ní ṣòfò. في مدى الأيام. àwọn ọkùnrin inú yín ò ní parẹ́. فلها الحمد بعد حمد إلهي. abẹ́rẹ́ ẹ̀mí wọn rẹ̀gúlétì yẹyẹ. ولا شكر ẹ wo ti Labib kùnì. في مدى الأيام. ọkọ gidi ní fún àyàwó yín tòlẹ́ lomi bí ti ń ṣeré tani mo ṣeré lé wọ́n tún wá délé àná wọ́n tún wá yọ ẹ̀sẹ̀ wọ́n náà ti ìyàwó mọ́ ń lójú bá sẹ́ nígbò. شكر ó dàgbòrò. في مدى الأيام. Mẹ́sì tó lè. Labib mo bá ń jáde lónìí. àṣé ó dáa kéèyàn máa lánàá. rọ́ọ̀mù ọ̀dà ń ṣe Labib. ẹ tí yẹn lè wọ̀ kó ṣe pé tọ́lá mi ilé ànàgẹ́ yóò tó máa lọ tọrọ ẹ̀ bàlẹ́ yà gbó ni. ọmọdé wa ni dáadé ẹ̀ ń dojú ti àwa yóò àìsàn bí ẹ báyìí náà. kí ni wọ́n á ní jẹun. ìyá ara ni ẹ fún lóúnjẹ yóò dàbí irú nù. àwọn náà tún kó dọ̀mí pẹ̀lú 200,000 naira. tani ò ní àfa òdo aláti fẹ́ lónìí. tẹ́ kó dọ̀ pẹ̀lú 200,000 naira bí gbàṣẹ rí. èèyàn ní Sheikh Labib. فلها الحمد بعد حمد إلهي.
Zawi kọ̀ọ̀rọ̀ àbátìhì. Àwọn tó bá súnmọ́ àwọn relatives yẹn wọ́n gbọ́dọ̀ rí ìjẹ́ èèyàn rẹ lára wọn. Ẹni bíi kíni? Ẹ̀yin àbá kí n bí ẹjìn bí lódún lọ́kàn ẹni bíi kíni? Ọwọ́ lówó lọ iléyá wa dé wọ́n nìkan lè ra àgbo ọ̀ra àgbo 750,000 lọ́ra màálù kan fún family yín náà kan pin. Ó wá ní ẹ wá jẹun ọdún nílé mi tá ló wèrè tí ò dọ̀ lóhùn. Ta ni ò níyàwó tí ò lọ́mọ? Àwọn tí wọ́n súnmọ́ tí wọ́n bímọ wọ́n máa ṣe wọn ò máa ṣe jọ́lá rẹ̀ ó hàn lára wọn. فلها الحمد بعد حمد إلهي وأصدقائه Sheikh Labeeb ẹ dákun àwọn ọ̀rẹ́ wa gbọ́dọ̀ jèrè wa ẹ̀gbọ́n tí wí ni àwọn àfáà wa ní kí mo ní Rẹ́mà kí ló kọ̀ ọ̀dọ̀ wọn ní Ṣàgámù àwọn náà lè sọ yín tó lè gbé mi kúrò lọ́fà ọ̀gbẹ́ mi rí jọ láti Ọ̀fà òun kò lẹ́nu géètì mi o ẹ mú òdùn o kò wọ́n ń negotiate yẹ ó gbọ́dọ̀ rótó ọ̀ sì ní sáfù ibi tí ń dé sí kì í ṣe ibi tí ṣe ṣe ṣọtá níbẹ̀ wọ́n ti wá ìyẹ̀wò tí ó ṣe é gbé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá jẹ́ erin lé tó bá jẹ́ ìrírí lóde kò tó erin ni erin lé erin lóde ló yẹ kí ìwò jẹ́. Làbí wàá sọmọ èèyàn àwọn bí mi lóru pé òru ní ọdọọdọ mi wọ́n ní kí wọ́n náà máa wá ká mo lé mi pẹ̀lú yín ọlọ́mọdé gbà kọ́kọ́ lọ yín èmi sẹ́yìn táàjọ ń rin ọ̀nà kan náà tá a mọ wàhálà tó wà ń bẹ̀. Gbàdán tó wá ń kó nàmi wọ́n á sọ fún àfáà tó lòkùn mọ́ló ti pọ̀ jù. Bàbá lè ṣe báyìí tá àfọ̀ ògbé àfáà nígbàá ọmọ ìyá àfáà wá dà. Ẹ̀yin àfáà lòdì àfáà ẹgbẹ́ yín ẹ̀ wá ń pẹ́ ẹran tó há ò kárí ẹ̀ sọ lóríire nì. Ẹ̀yin ló yẹ kẹ́ pákùn káwọn ará àtàwọn jẹ náà. Bí ò dá tí yóò dá tí níjọ́ kejì. Èyí ń ṣe súná ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀jẹ̀dájì ẹran ẹ̀ wá lẹ́rìn ò kárí ọ̀rẹ́ ẹ̀bú ní nì. Ẹ bẹ̀rẹ̀ orí ibú láti di igẹ̀ ẹ fa igẹ̀ odidi orúkọ ẹ tún bá gègé rù ẹ tún lè fẹ́ mú ọrùn mẹ̀dúgbù sẹ́rùn ọ̀tán. فلا الحمد بعد حمد إلهي ولا شكر في مدى الأيام ولا شكر في مدى الأيام. èyí wá ṣènáwó ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ kọ́kọ́ ń kùn àti ìrọ̀ǹjẹ́ ẹ̀bẹ̀ tù láti rí nu. wọ́n ń dà àwọn ọ̀rẹ́ mi ò tí ì jẹun ọ̀tá rẹ̀ ẹjọ́ kọ́kọ́ jẹun àwọn náà lè bu níta tí wọ́n bá yó èébù lò sílẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ dáadáa ẹ sì jẹ̀dájì màálù tán ẹ̀yin tó gbọ́kànlé bẹ́ẹ̀ bá ń ṣe wá ẹ̀yin lẹ jẹ́jẹ́ tán ọ̀rẹ́ wèrè mo dúpẹ́ tèmi ń sọ̀rọ̀ wèrè fún yín ẹ̀yin náà sì sọ̀rọ̀ wèrè fún wa. bọ́sọ̀rù mo pè é ṣé Labeeb aláàfẹ́ rí níjọba ẹ̀ wọ́n ń sáré bọ̀ náà nù èmi wà ní kòjì àyíkó jì lẹ́sẹ̀ mi o àmọ́ tí ì bá sẹ̀yìn kẹ́lómi wá pè mí o yóò mọ̀ pé kòjì. فلا الحمد بعد حمد إلهي. Bàbá wọn ń negotiate ẹ yóò rò tó. Ẹni kiri wọn là fà ń gbowó ọmọdé àǹkẹ́lẹ̀ lónìí mo fẹ́ kọ́lé bíríkìlẹ̀ ọ̀rẹ́lé ó gbowó kápẹ́ntà gúnlé ó gbowó mẹkáníìkì tú ọkọ̀ mi ó gbowó mo pọ́ táyà bá ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ ní ó lè máa mú ọ̀fà lára rẹ̀ ó gbowó mo yà lé epo fìhìn ó gbowó gbogbo ọmọ lọ hospital àwọn ọmọ lábẹ́rẹ́ kan wọ́n gbowó wọ́n sì ń sanwó iléèwé èmi lè jẹ́ tà lè jẹ́
bí o bá ti dá fún àfa àmọ́ ẹ dójú ti Islam nù. ẹ máa gbowó. olùdó gbowó yìí. bàbá èmi fẹ́ gbọ́ kan náà fọ́ ògbówó níwọ̀n tọ̀ ní wọn ò ní bá tọ́ ọmọ rẹ lọ́fẹ̀ẹ́ ní skul. bọ́lá ọmọ ló ti wá yàn. yàtọ̀ sẹ́wọ̀n tó ti parí ọmọ mi tọ́ yunifásitì báyìí tí ń tọ́ lọ́wọ́ báyìí àwọn márùn-ún ni ẹ. wọn á máa gbowó sọmọ ọdún ọdún ẹ̀kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ní skul. ń gbowó torí mi ò ní ti bìrìbìrì tí fi da owó ní yàrá iṣẹ́ mi lówó mi professionals ni a níbẹ̀. ṣé n gbọ́dí lẹ́bí wẹ̀ gbowó ẹ mọ̀jọ ń lò yíyọ́ bí abọ́ ayọ́. wọ́n sẹ̀ kéèkú wọ́n rà à ń gbowó mo lórí yín ò pé. tani ò ní gbowó ìyàwó ni ọmọ ní gbogbo nǹkan láti mọ́lẹ̀ a sì lọ àpọ̀ lójoojúmọ́ ara ń wíìkì sí ni a máa kéré sí à ń dàgbà sí ni èmi la fi pamọ́ dọ́jọ́ alẹ́ wa tá lọ bá. ẹ̀yin kí ni ẹ̀yin bọ́jẹ̀tì ni hàn kan ni kò. àbí ṣé wọn ò ní jẹun wọn ò jẹ ni wọn máa rùn lágbádá wọn ni bí mínísítà owó tí n fi ṣe bọ́jẹ̀tì ayé wọn báwọn tí wọ́n bá kó wọn ràn mí wọ́n kọ́lé wọ́n kàn torí wọn ṣe yẹn kọ́ ẹgbẹ́ gbogbo ọ̀nà lọ́kọ̀ ẹni jíìpù nu àlùfẹ́ńsà kankan wọ́n wàá páàkì ẹ̀ka rẹ̀ wọ́n wá wọnú bọ́ọ̀sì tẹ̀lé mi náà tí náà ní káà tó tóbi tí a ti ń dá ayé sí lékè tó kún ọ wá wọ́n wá sí àdánù ọkọ̀ bíi sardine. ṣé òlàbí ntẹ́ ni wọ́n sọnù lára rẹ̀ ṣé o gbọ́dọ̀ jẹrẹ ẹ̀ wàjíra nìyí àwọn neighbor rẹ̀ ẹ̀gbọ́n alábàágbìyàn ó gbọ́dọ̀ jẹrẹ yẹn. ìwọ nìkan lọ́ra jẹnẹrétọ̀ lọ́ọ̀dẹ̀ fine ọlọ́nkẹ́ ọ wá fana rẹ sí ọ̀ọ̀dẹ̀ fana rẹ sí ìta báwo bá tẹ̀lé dé yàrá wọn wọ́n máa rí wòran lọ́ọ̀dẹ̀ wọ́n lè máa rí lò níwájú ìta. ọwọ́ ọmọ jẹnẹrétọ̀ rẹ ọwọ́ à ń da ọlọ́bàjẹ́ ọ̀tọ̀wọ́ ayé bọ́ kò ní gbọ́ àwọn tí ò rí náà tàn ọ̀ tó jẹ́ wọ́n sùn. fala alhamdu ba'da hamdi ilahi wala shukiru fi madal ayami. ولا شكر في مدى الأيام. kí ni wọ́n ń wá tí ń dọ̀kọ̀lọ̀ mi láàmú. واخضع لأمك وارضها. mọ́sọ̀ tó dín náà bí. فحقوقها wọ́n ti tèmi náà lọ́nà so kò sí wàhálà mi yẹn. فحقوقها إحدى الكبر. ọlọ́run jà sórí rẹ. حملاتك 9 أشهر. bàbá wa Sheikh Labib àwọn èèyàn òyìnbó ànábì dáadáa ní àyè. بين التألم والضجر. فإذا مرضت فإنها. èèyàn máa lóògùn ẹni náà kí ló ṣe bá wọn dáhùn jọmọ ẹ bá wọn dáhùn ẹ dá mi lóhùn dáadáa bó o lọ wí. فإذا مرضت فإنها. mo fẹ́ kí wáàsí tí ń bà rìn kíní kan lẹ́ẹ̀ máa fi lò tí ẹ bá ní ọlọ́run mọ́ jẹ́ ìyá yìí ó bàjẹ́ àfi ká lo nǹkan mẹ́ta ẹ jòkó dáadáa ṣé ẹ ti jòkó dáadáa yòókù yín dàbọ̀ ní ẹ̀yà sí. فإذا مرضت فإنها. àwọn àfáà gbogbo àfáà ní rán mi sí èmi ní jẹ́ ẹ̀yìn òkú dábìlò. تبكي بدمع كالمطر. ọkùnrin jẹ́ wọn gbọ́ wá sí torí ọlọ́run. فأطيعهما وقرهما.
ẹ dákun. كي لا تعذب في سقر. ẹ má dànù màmá o ẹ má dànù o wájú ni ẹ má wẹ ní o má wájú. ọkùnrin yẹn ló wá ké sọ̀rọ̀ sí wọn létí. كي لا تعذب في سقر. èmi ní jẹ́ ẹ̀yìn òkú ẹ kọjú sí mi ń bí gbogbo oúnjẹ tá à ń ṣe yìí oúnjẹ tá náà ní gbàyìn náwó. kí lè fi sẹ́yìn màmá yín alájà Zulufa náà. واخضع لأمك وردها فحقوقها إحدى الكبر. ẹ wá yọnu ìyá yín bó ṣe lọ tán yìí gbogbo ọmọ tí bá ti ń dẹ̀yìn òbí rẹ̀ rú ayé àtẹ̀yìn tiẹ̀ náà ò ní tò mọ́. ṣé o lọ bí àwọn àáfàá fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí. فإذا مرضت فإنها. ẹ̀yin àáfàá mi kí lè pa kọ́kọ́. àrídọ́ ẹ lọ gba bọ́lọ̀ ń ṣe da ike yọnu. kí wọ́n bí anú kan náà kò ní ká sọ oríire kan náà. kí ló dé tẹ̀ ń káàkiri sẹ́ẹ̀. وسلم للمهيمن في قضائه ولا تختر bẹ́ẹ̀ni. فليس لك اختيار. ẹ̀mọ́ náà kú ẹgbẹ́. وسلم للمهيمن في قضائه. ẹjọ́ tí Ọlọ́run bá ń dá láàrin yín lẹ́jọ́ tó dáa tẹ́ ẹ rí ẹ lọ gbà fúnra yín. gbogbo àwọn olóògùn tí a bá ń ṣe làásìgbò ẹni tó bí ẹ ló dáràn lọ́dọ̀ Ọlọ́run. àwa àfáà bá ṣe jòkó yìí àmọ́ tọ́lọ̀ ń fẹ́ ní kọ̀ọ̀kan tó yàtọ̀ síra wọn. ẹ̀yin ìyá tẹ́ pè á àtọkùnrin yín ẹ lọ́mọ ìyọnu síra yín. ẹni tí o bá tẹ́ ní ìsìn kó gbábò sí ìpínlẹ̀ sọ́dọ̀ ṣé ìlàbí. a kò ní gbọ́n tó dùn mọ́ kó o mẹ́ ẹni bá sì fẹ́ ṣe àgbákò kó gbọ́dọ̀ làbí ìwádọ̀. bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ti múra yín bẹ́ẹ̀ wọn ò ní bá yín parí ìjà. ọ̀rọ̀ ìnáwó tí a ṣe lágbájá lóyún mẹ́gbà inú lágbájá òjò sí aṣọ tó wọ̀ lágbájá ń wọ ẹsẹ̀ rẹ bàtà kan náà kẹ́ ẹ wọ̀ ẹ ní he kó lọ tún lé bàbá tiẹ̀ náà sí. kò sí ìyanu má lónìí kò jẹ́ mọ̀lẹ́bí ó tò mọ́. وسلم للمهيمن في قضائه. ẹ̀ẹ̀kejì Sheikh Labeeb ìjọba trouble shooter. èèyàn máa mú ọ̀fà rè. ولا تختار ẹ kọjú sí mi yá wa. فليس لك اختيار. ẹlẹ́ẹ̀kejì àlàáfù ànìzàláàtì kéèyàn mójú kú o kò sẹ́ni ó máa ṣe tá àfọlọ́ Ọlọ́run ní forí jẹni tí wọ́n bí pẹ̀lú rẹ tó bá sára àtàsọ́ ń tàbọ̀ mọ́ ni. bàbá ṣe wọ́n gbọ́ ẹ ṣẹ̀ra yín dáadáa torí you are not equally talented orí yín ò pé bákan náà. إذا كنت لا أعفو ọ̀túndé o. من الذنب من أخي bàbá náà ló forí jẹ ọmọ ìyá wa bẹ́ẹ̀. فقلت أكافيه tí wọ́n náà fi gbẹ̀sẹ̀ lára rẹ̀. فأين التفاضل. kí wọ́n náà fi jura wa lọ. فإن أقطع الإخوان. ẹ̀yin àbá níta dé yìí ẹ̀jẹ̀ amójúkò fúnra wa àwọn àfa ń gbẹ̀sán. àwọn ọdún tó dá gbọ́mọ́ èsì ọ̀rọ̀.
píkì nù. àforíjì ra mọ́. فإن أكطوا الإخوان في كل عسرة. àwọn tí ń rówó gan parí ìjà àwọn eléré ò jà mọ́. bí kan bá ń kọrin lọ́wọ́ ìka sí àstéèjì pẹ̀lú kejì ìwọ náà gbá tiẹ̀ òkúkún bì. rótórótó táwọn àfáà tó ń rí ẹ̀tún wá ń jà. àwọn tí ń rówó bí olè gan ò jà. owó tá a fún ọ pa lọ́dún mẹ́ta ni wọ́n fi mọ́ pàṣẹ lórí ní wákàtí kan. wọn ò tiẹ̀ sẹ́mọ́ nísìn jì. síbẹ̀ wọn ò jà mọ́ bọ́ pàdé Saidi abikina wọn à ní ọmọ ìyá ni á gbogbo àwọn tí wọn ń jà ti kú àwọn tí ò kú ò lè jà mọ́ ìgbà kan náà àmọ̀ retí kí rẹ́kọ̀dù ó jáde kọ̀lí tí o fèsì Barrister wà yarí ma lọ́wọ́ bàtà náà wọ́n parí kò yẹjú kan fún kan. wọn ò gbọ́ yín wọn ò gbọ́ mọ̀. فإن أكطوا الإخوان. àfáàní tí bá ní mo bọ́ mọ̀ yí ìjà. في كل. gbogbo ọtí abúlé mi mo ní nǹkan ṣe mọ́. بقيت وحيدا. ó ló ṣe mo lè dá ayé gbé. ẹ gbọ́ mi mọ́. ìwọ tó ń bá ọmọ ìyá rẹ̀ jà sọ lè dá ayé gbé kódà kó jàre tí a bá dìpọ̀ mọ́ ọ lórí ọ̀sùn orí ibùkẹ́ náà ni. làbí ìwé sọ́kọ́. بقيت وحيدا ليس لي من أواصل. mo ní màlábì mi ń sẹ̀mí níforíjì ẹ̀ táwọn ìmọ̀ bá ṣe mọ́. ليس لي من أواصل. tọ́lá àjọ wa máa dá síra wa mọ́. ẹ̀yin àfa mi táwọn àfa bá dàbí ká jà lọ́jọ́ ọkú wọn láti rọ́ ọmọ ìyá ìmọ̀mọ́. wọn ò dá mi lóun mọ́ ni. بقيت وحيدا. àwa tá a lọ́ta tó pọ̀ àti wọn bára wa jà. àfa lọ́ta gbogbo bá a ṣe kú ọkọ̀ jọ síbẹ̀ ẹlòmíín wú àbí ká lọ ká dé ni ká má sọ nǹkan tí ò dáa. àwọn tó náà fi agbé ìjà wọn tí wọn lọ gbogbo táwọn àjọ ńlẹ́lẹ́ tí wọn ò bá àsájọ ni á dá ọlọ́run ní káwọn máa kó àwa ń kó àwa ń yọ àwa má jùjà lọ. بقيت وحيدا. ẹ bẹ̀rẹ̀ kí n lójú obìnrin tí kì í dáadáa. ليس لي من أواصل. sọ pé mo ti wá rí ọ dáadáa nísìnyí báyìí. بقيت وحيدا ليس لي من أواصل. ẹ tó bá yóò bá níbi òní ṣòfò. فإن أكطوا الإخوان في كل عسرة. ẹ jọ mo múra àti sọ̀kalẹ̀. بقيت وحيدا. ẹ̀yin ọmọ ìyá Yorùbá ẹ má jà wáyé dànù. ìfẹ́ tẹ̀ ń bá lọ ẹjọ́ dórí àwọn ọmọ yín. ilé tí ò bá ti sí ìfẹ́ ó kọ́ wọn ní pẹ́ láyé. ليس لي من أواصل. gbogbo ẹ̀dá tí ò bá forí jẹ ọmọ ìyá rẹ kò ní ẹni bá tò mọ́. àbí ìgbà ni ọ̀rùn oúnjẹ tí wàá tẹ̀yẹ́ bá ń jẹ jẹ́ ojú oúnjẹ tó bá dájẹ́ lọ. torí àmọ̀ òròjọ́ tó fi yọ ọ̀ nímọ̀. Kamilo. بقيت وحيدا ليس لي من أواصل. ọlọ́run jẹ́ alálùbáríkà ẹ̀ dá mi lò. بقيت وحيدا ليس لي من أواصل. بقيت وحيدا ليس لي من أواصل. ṣé o nàbí
olóríire àgbà èèyàn nu inú Làbíbù mọ́ púpọ̀ Làbíbù sì kọ̀ǹtẹ́sì ayé èèyàn tiẹ̀ ní wọ́n fẹ́ jẹ́ wọn ò lépa tiẹ̀ ká Làbíbù ò lépa rẹ̀ ká ìsókè nísìn kò sí bí àbí tí wọn náà lọ yìn mo ò lọ wí. mi ò lè lò yí kó pariwo tó wọ́n ti mọ̀ràn fún kòkó tuntun wá kọ́ ọ̀hún ẹ bá máa ní ìjẹ. ìwọ sì kéré máa kí òsì nígbà kéènì bàbá lánàá ṣe ló bí ìyá bàbá rẹ nílùú Ìbàdàn máa kà lọ ọmọ lánàá ṣe ẹlẹ́hà ni màmá ẹ̀ bá inú Làbíbù ju àdùn sí ọba ọmọ ẹlẹ́hà ni mo lọ rí màmá bàbá rẹ bàbá lánàá ṣe ló bí. laysa limani wasilu. ẹ̀mí yóò bá ànábì òní ṣòfò. baqitu wahidan. ọlọ́run jẹ́ alálùbáríkà. laysa limani wasilu. àlìkáṣí máa wí ní ìsìn ọlọ́run fẹ́ júwe ayé. ó fẹ́ júwe ayé fẹ́ nìkan. ẹja ní pa ṣé o dàbí. ẹja. ẹja ní máa pa. àbí ká ní àwọn. ó dé àwọn. àwọn náà fi kó ẹja. bẹ́ẹ̀ni. ìwọlé tí wọ́n kọ́ ẹja báyìí. tí máa kọ́. baqitu wahidan. ó débi tí ó ti pẹja látàárọ̀. Màdìbò kò wá rí ẹja pàtó ìdìrọ̀lẹ́. ẹja pa tó ìdìrọ̀lẹ́. ìrọ̀lẹ́ tó da àwọn báyìí tó da àwọn. yóò gbé ẹja jáde bàbá. orí èèyàn ló gbé jáde. Allah. mo rò pé yóò gbà nẹ́bì ni. baqitu wahidan. Sheikh Labib orí èèyàn. laysa limani wasilu. àwọn ẹja ti di ara. orí rẹ wá kiri inú omi. baqitu wahidan. laysa limani wasilu. apẹja. apẹja yìí. wọ́n bá gbé orí èèyàn. ó gbé orí èèyàn yìí. ó wá gbé síwájú báyìí. ó gbé síwájú. náà wí tiẹ̀. inaqita al-ikhwana fi kulli usratin. ẹjọ́ tó ti jẹun. baqitu wahidan. tí bá ti ń panu pípa ibi ń panu. laysa limani wasilu. baqitu wahidan. Rukaya. laysa limani wasilu. jama àpẹjẹ wa wò lẹ́lẹ̀ olórí ni. olórí èèyàn ní. sọlọ́wọ́ ni àbólòsì. olówó ní àbólòsì. àpẹjẹ wa ń fèsì. ń fèsì. ó ní azizun falam yutrak li izzika lam tutrak li izzika. ó ní tí wọ́n bá tiẹ̀ lọ jẹ́ abiyì. ọ̀la ọjà bí yìí. ìwọ ni wọn ò fi ilẹ̀ tiẹ̀ padà nù pẹ̀lú iyì rẹ̀ yìí. wọ́n pa ọ́ pẹ̀lú iyì rẹ̀ yìí. bọ́ọ̀sì ní ìtú ẹja ló jòkú rẹ̀. ẹja lójú òkú rẹ̀ tó ń ti iyì rẹ̀. wọ́n sí jama basile wo ní ìtó àmọ́rúkú tí ó pa wá. ẹlòmíràn ní iyì ní ẹni yìí ní. accident ni ó pa Allah. wọn sì nínú kú ẹgbẹdẹlẹ. òní rí gbédélé. ọmọ mi ọ̀kẹ́ wọ́n ni. wa ma ya'rifu al-insanu ayna wafatuhu afil barri am fil bahri am bi falati.
Omi ganiyun. Wadam tutrak. Náà. Biginaka. Ó dàbí kí n pè ọ́ ní abọ́rọ̀. Kí n pè ọ́ lábọ̀rọ̀ ni. Àmì. Ó ní oṣù nínú odò yìí. Sọ wà ní odò yìí. Ṣé o sólówó ni ẹ ní? Olówó ni ẹ, sọ́lọ́rọ̀ ni ẹ ni. Bó ṣe jí ọlọ́rọ̀ tó inú odò ni ẹ sọ ọ́ sí kàn yìí. Odò náà sọ ẹ́ sí káyìn. Ó ń tọrọ rẹ. Tẹ̀lé ìbùkún sókè ní sẹ́ni ẹ̀bẹ̀ yẹn. وما يعرف الإنسان Ló tẹ wá pé pìtì mọ̀ síbẹ̀. أين وفاته أفي البر أم Tó bá so oúnjẹ ní ẹkú mbẹ̀. في البحر أم بفلاتي Ẹni bá yóò bá ànábì òní sọ̀fò. وما يعرف الإنسان Nǹkan márùn-ún ló sọ márùn-ún sí ní Mr. Was. Tó bá ṣe ẹbí yìí ni ọ́. Iyì ni ẹ. Ǹjọ́ tí kú bá dé kò ní wo bọ́ ṣe pọ́pùlà tó. Léwo o. Yóò kọ́ pẹ̀lú iyì rẹ náà ni. أين وفاته Amir. Tó bá ṣe polówó ní àbọ̀rọ̀. Tọ̀wọ̀ wẹ́ndì tọ̀ níláárí. Onílárí. Ikú ò ní gbà kọ́ corrupt you. Èmi lọ ní tọ́fi gbà rẹ̀ lẹ̀ yóò kọ́ pẹ̀lú ìgbòho tọ́ nínú ẹ̀. أفي البر أم في البحر أم بفلاتي Fakirun lam tutrak lifakirika. Lifakirika. Àbí kí n pè ọ́ lọ́nà sí ni Abólósì ni ẹ. torí kò mẹ́ni tó lórí. Kò mẹ́ bí. Wọn ò pè ọ́ lè wọ́n pa lọ́sì rẹ náà. Bẹ́ẹ̀ ni. Òní ń bí. Ìwọ tọ̀ ní lárí tọ̀ wà níbí. Sọ wà ń bí. Olùsìn ní òkè kú yóò pọ̀ tòtòsí rẹ náà ni. Bẹ́ẹ̀ ni. Náà. وما يعرف الإنسان أين وفاته Ó tún ní jawadun. Àbí kí n ní tọrẹtọrẹ ní ọ́ ni. Tọrẹtọrẹ ni ẹ. Lam tutrak li judika. Allah. Bó a ṣe lè wò ó tọrẹ tó ikú pa ọ́ dànù náà ni. Ikú pa ọ́ tó ń tọrẹ rẹ. وما يعرف الإنسان أين وفاته Ó tún ní shadidun. Àbí ká jẹ̀sọ́ pọ̀ sọ́ọ̀gì ọ̀lágbára jù. Lágbára sí ni ọ́. Lam tutrak. Ẹ̀gbọ́n wọn ò fi ẹ́ lẹ̀ lè ṣí dàtíkà. Òfin ọlẹ́tùn ń ta kẹrẹ. Tó ń takiri rẹ wọ́n pa ọ́ dànù náà ni. أفي البر أم في البحر أم بفلاتي Alimun. Àbí kí n pa àfáà ní ọ́. Ṣé kí n pa àfáà ni ẹ? Lam tutrak li ilmika. Allah. Tó ti mọ̀ rẹ náà kú náà. Ẹkú kẹ́yìn náà ni. Ṣé o dàbí gbogbo tí mo kà é tó ní wáàsí? Olówó ni ọ́ ni, ọlọ́rọ̀, àfà, alágbára, olóògùn, gbogbo tí àwọn jẹ́ wọn ò ní fi ọ́ lẹ̀ wọ́n pa ọ́ náà ni. Ó pa ọ́ kẹ́yìn náà ni. Náà. ما في الحياة بقاء Ẹ bá wí jẹ̀mọ́ wa. ما في الحياة ثبوت نبني البيوت وحتما تخرب تلك البيوت Níṣẹ́ yẹn mọ́ náà kú ẹ jáde. يموت كل البرايا سبحان من لا يموت Ọ̀rẹ́ pàṣẹ àbúrò rẹ̀. ما في الحياة بقاء Ẹ bá ń kí pàṣẹ. ما في الحياة ثبوت Ẹ bá ń kí wọn gidi gan. Bó la wí. نبني البيوت وحتما Ẹ bá ń kí wọn. Tẹ̀lé تنهار تلك البيوت ẹni mo náà kí wọn. يموت كل البرايا Alhaj Abdulwasa. سبحان من لا يموت Náà kí wọn tààrà. يموت كل البرايا Ọmọ àwọn àfáà ló náà. سبحان من لا يموت Nínú akọni tí ò kóyún àfáà kéré. Àsùnmọ̀ bó la wí. يموت كل البرايا Ẹ bá wa
سبحان من لا يموت ẹnu wọn ò ní wálẹ̀. يموت كل البرايا ẹ bá kí wọn. سبحان من لا يموت ẹlọ́rọ̀ wọn ò ní dojúrú. ما في الحياة بقاء Abdulhafiz Alhaj Abdulhafiz Ọ̀túnọlá ọkọ̀ ń wù mí gan. ما في الحياة ثبوت èyí Gbajabiamila. نبني سليمان. البيوت وحتما tẹ́ ẹ bá ti rin ẹ ti rí sign of good living. أخرب تلك البيوت Amiru Habib gbani. يموت كل البرايا wọn méjèèjì wọn are very handsome. سبحان من لا يموت